àti ẹ̀là ọ̀kárí mọ́ ṣé tí náà ní Ibrahim náà padà ṣe tí kò lè kórìí bẹ́ẹ̀ nígbà tí ẹ bá gbé wọn lé tán wọn á bẹ̀rẹ̀ sí ní fi yìn kéèjì gbogbo àwọn tó ń bẹ̀ pé kẹ́ má bínú wọn rí sọ wọn ní ọmọ àlè ló ń rínú ọmọ àlè máa rínú tó bí ọmọ ìyá máa bẹ̀ tí kò kí ń gbà bára láti ẹ fọ́lù máa dì yín ẹ kì í ṣọmọdé àgbàlagbà níyín ìfún nínú blogger and fracas you are the boss not TikTok from Facebook ni so ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ẹ mọ nǹkan tẹ́ fẹ́ ẹ má ẹ̀kẹ́ kan pàrọwà nǹkan tí kò lè gbà most of wa a lè gbà nǹkan yẹn o a máa preach nǹkan tá a lè gbà a máa preach pé ní tẹ́pẹ̀lágbà why tẹ́ máa pẹ́ ẹ ti má ti bẹ̀ má ti kọ́ wá bínú a ṣàdáríjì mi no ẹ ṣe àmọ́mọ́dá nínú Kúránì kò ní ìdáríjì o bẹ́ẹ̀ ni kò ní ìdáríjì because mi ò expect nǹkan tó ṣẹlẹ̀ lánàá no matter nǹkan tí olóyè bí bàbá tí ò bá ṣẹlẹ̀ tó bá ṣe kò yẹ kí bọ́dà Yomi take to left that and then moreover wọ́n ní pé àrífà wọ́n bá àrífà lójọ́ sí Mohbad ni ṣé àwọn bọ́dà kan tó ń gba àrífà rí kójú wọn rí ni yes ìgbà tó ti fọ́ tí jọ́sí Mohbad tó ti fi ẹ̀ tó ti bẹ́tà òun làwọn dé nígbà tó ń gbóná burúkú tó ń gbé everybody ta ló lè yọjú nígbà náà nígbà tó jogún ilé tó ní pé tó ní àkókò kalẹ̀ tó ní àkókò padà ní wọ́n ti ṣe lóòótọ́ àrífà náà òun náà ti fi owó nǹkan tí ò nídìí wọ́n ti fi ba ọjọ́ ọ̀la tiwọn náà wọ́n ti fi sun lẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀ láfà àrífà kì í ṣe àgbẹ̀yọ kárífà wà lókè ni wọ́n ti kọ́ máa rí fún ìjọsìn Mohbad yìí tó kí ni ó ti fojú gbiná ó lọ sẹ́wọ̀n ó dènà olómọ tó bá pàdé ń bẹ̀ ìyá aside ṣé wàá rí ti Mr. Yomi lánàá ṣó yẹ pọ̀ bọ̀tọ̀ lọ́la kí wọ́n sọ pé má fi ṣe tí wọ́n ti ń bú mi ẹ má máa kọ́ọ̀tù wá fún mi mi ò rí wàláì tàlà sọ́nà lẹ́sìn láwa wàláì tàlà mo sunkún ní àná mo sunkún gan ìdí ni pé tó pa mí lẹ́kún ni pé nígbà tí wọ́n dàgbé lórí ẹbí ní àwọn tí bàbá lórí bọ̀dá Yomi lè ṣe lọ́tà lórí jẹ́ fọ́ ẹ̀mú yìí o bọ́lá láti ẹ̀ lọ́tà ẹ̀ṣẹ̀ kankan o táwọn àmú lẹ́nìí kí wọ́n lọ mọ̀ lẹ́nìí nígbà tá a ṣe bẹ̀rẹ̀ gbogbo ọlá máa ṣe papọ̀ tí ẹ̀ka bá tọ́ ṣòwò a máa lọ síbẹ̀ tẹ́ bá tọ́ ṣò a máa lọ síbẹ̀ tí ẹ̀ka bá tọ́ ṣò a máa lọ síbẹ̀ tẹ́ bá tọ́ ṣò a máa lọ síbẹ̀ ẹ̀mí ẹ̀yìn tẹ́ dúpà ẹnìyẹn àti ọ̀pá ara náà kò sọ́ta nígbà yẹn lọ́wọ́ tí ẹ ti pé tí wọ́n jọ ń pínwó ni tí ọ̀pá arúgbó ń bẹ̀ ni ṣé wọ́n máa bá ṣe ẹ̀ ni ṣá máa tẹ̀lé kiri ni wọ́n sọ ìlú ọ̀tún ṣiṣẹ́ ti ṣe pé ẹlòmíì ò lè gbà wọ́n tú ẹ̀ sí nítorí kíni tí kò máa just for Mohbad nǹkan tí ọmọ Mohbad náà ń ṣe lélẹ́yìí àṣìbọ́ mẹ́ẹ̀ ló kú àwọn ìkíni ta níkà táàkì sóòtọ́rọ̀ ẹ jẹ́ ká kú sórí ọ̀tọ̀ ó dájú ká kú sórí ìkà lọ wọ́n máa ní bàbá yẹn lọ́mọ ẹ̀ kú bàbá yẹn lọ́mọ ẹ̀ kú tí ẹ fi gbàgbọ́dọ̀ sì gbà tẹ́ fi gbàgbọ́dọ̀ sì tẹ̀lé tó dé yìí bàbá yẹn lọ́mọ ẹ̀ kú ni tí máa parọ́ ẹ̀ máa já mi ṣùgbọ́n lọ́mọ ẹ̀ kú ẹ jẹ́ ká filẹ̀ àwọn àṣẹ nǹkan tí ò da àwọn àlẹ́ lè sọ̀rọ̀ tó pé àwọn lọ́mọ wọn kú same thing ló tún sọ fún lọ́tí bọ́dá Yomi kí ló gbé dáadáa kò gbé dání àmì ìsọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kí ló gbé tẹ̀yìn ọkùnrin pè dání bàbá tí wọ́n ní àrẹ́sì Dàmọ́lá láti fi Dàmọ́lá sílẹ̀ wọ́n pọ̀ tábí náà dáná fi béèrè Dàmọ́lá l'Àbújá Dàmọ́lá ń gbáyé lọ kóòtù ní báyìí Dàmọ́lá ò sì ní detention mọ́ sọ kí ló wá ń ṣẹlẹ̀ kankan kí ló gbé dání lọ bá ní tábà láti 2 years mo gbé nǹkan dání nǹkan bẹ lọ́wọ́ mi ibi tá a bàdé náà rè lájọ látọ̀dún ọdún past 2 years báyìí àríkókó kankan omi rìn òyìn àdúrà rìn òyìn nípa gbọ́dọ̀ nílé ẹ̀bá pátá wọ́n rìn wọ́n yan àwọn báyìí kan ti mú fọyín báyìí kan ti mú fọhùn àwa làwà lọ àwọn public làwà lójú oorun kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ wá sọ bọ̀dá wa àti ẹ wá sọ wọn dé mi ò sọ pé bẹ́ẹ̀ pé ìgbẹ́pẹ́ lára àti ìgbéyà pé kí wọ́n má gbẹ̀ bẹ́ẹ̀ kan tẹ̀ bẹ̀ wọ́n o tó pẹ̀lú máa sọ pé àwọn ní kí wọ́n má bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pẹ̀lú àti má gbẹ̀ bẹ́ẹ̀ ìjọ tó yọ lọ́hùn o tí ìbá dráàgì máa dráàgì ẹ̀bí jẹnẹrétọ̀ ni òtó ní kí n má sọ ohun tí má sọ̀tọ̀ tí n bá kó bẹ́ẹ̀ mi. gbogbo tó bẹ̀ pọ̀ láti lé nítorí Mr. Yomi nínú àwọn. nígbà tí ẹni fọwọ́dé ìgbà tó lọ tọ́ tó ní òun tí wọ́n fẹ́rẹ̀ lè sí Àbújá kọ́kọ́ nìkan dá àti kọ́kọ́ dá èyí tó mọ́ ni ó fi wá sí Èkó padà. ẹ bá ṣe ìwádìí tó ń fọ́ra lọ sí kọ́kọ́ ìbọn pa ni. ọdún ẹ̀tọ́ rẹ̀ tún bọ́ lọ́tún sọ pé àwọn òde àwọn ẹ̀ka sábà káfẹ́ má gbẹ̀tọ̀ fẹ́ máa bínú wọ́n ní àdìfá má bínú o òun ṣe fẹ́ pa ni sẹ́yìn tí kò ní wọ́n tún ṣàjà nípa lẹ́gbẹ̀ẹ́ pé tó bá àwọn èèyàn tó wà wọ́n fẹ́ máa bínú sí kọ́tà nípa pé ta ló wọn lápútàbí tó lọ. àwọn èdè lára ń fẹ́ nà ó orí ẹgbẹ́ fámìlì tiwọn náà wọ́n ní àwọn ọlọ́mọ náà wọ́n láwọn ọmọ náà ẹ̀wá fún àlọ́tẹ̀ fáwọn lọ́sí wọ́n ṣe dáadáa ẹ̀ máa fi bí sún wọn náà ni. àyè ká máa ṣe díẹ̀ díẹ̀ orí ẹ̀dẹ̀ làwọn fẹ́ ẹ̀jẹ̀ tó yọ lọ́run gbàdá tó pé ẹ̀yẹ kéèké máa gbèjà wọn
dúró sórí ilé yín kẹ́ wà lókì ẹ máa fi di everybody ṣó ti yé yín lọ́dọ̀ mi ò ní ká wọ́n fẹ́ bí wọ́n lè bí wọ́n tọ́rọ̀ kó lọ dálẹ̀. All right, thank you. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ rárá tí ẹ má bí nínú rẹ̀ sọ eré sí àgbáyé àdálẹ́. Thank you very much. First lady. Sorry, Joy is coming. Ẹ kú ètò mo kí gbogbo lé o mo dẹ̀ kí commenters ẹ jọ bra láti kò sí bí a ṣe fẹ́ ṣe ẹ̀yin náà la máa bẹ̀ tó tí ẹ bá wo gbogbo nǹkan táwọn èèyàn ti ṣe sí yín honestly ẹ̀yin gbẹ̀bẹ̀ kọ̀kọ̀ but mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yìí wọ́n prepare yín fún future ni ẹ má wà surprise tí ó bá dọjọ́ wájú tó bá pè yín fún ipò òṣèlú kọ̀ọ̀kan àbí oyè ìdílé ní àárín ìlú tó mọ̀ pé lè tó ṣe lọ́dẹ̀ mọ̀ pé ẹ wọ̀ tẹ̀ because I've seen that you are the kind of person tó ní ẹ̀mí sùúrù tó bẹ́ẹ̀ gẹ́tẹ́ lè darí ìlú ilé nìkan kọ́ lè darí ẹ lè darí ìlú pàápàá nítorí pé sùúrù yín kú ojú òṣùwọ̀n sùúrù yìí ó kún ojú òṣùwọ̀n honestly speaking bàbá dẹ̀ nìyí ó gbé fún yín nítorí tí ẹ bá ní kẹ́ máa wo gbogbo nǹkan tí gbogbo wa ń ṣe gan pàápàá látàyà nígbà mi ẹ máa wò pé kí ni àwọn ọmọ mi kò fún mi ní wàhálà àwọn eléyìí máa wá tọrọ owó at the end of the day ibi náà máa fi sún mi àwọn ọdọọdọ mélòó tí mo ti tọrọ owó fáwọn ọmọ mi àbí fún ẹbí mi kọ̀ọ̀kan so ẹ̀rọ gbogbo yẹn mo fi títóbi Ọlọ́run ọba bọ̀ yìí mo fi àlùkùránì mo fi bẹ̀yìn mo fi ẹ̀jẹ̀ tẹ́ta lórí àwọn ọmọ yín àti tí ìyá yín dà lẹ́yìn lórí lọ́jọ́ kúlẹ̀ mo fi bẹ̀yìn bó ti wò kẹ́ pẹ́ láyé tó ẹrù tábí ya mọ̀ kí n tú wọn ò ní gbé ká yín mọ́lé tọmọtọmọ lágbára Ọlọ́run wọn ò dẹ̀ ní bá yín tọrọ owó lórí àwọn ọmọ yín lágbára Ọlọ́run àìsàn tí ò gbóògùn ọrùn ò ní fi kọlù yín lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbowó fáwọn èèyàn lórí platform lórí everywhere lágbára Ọlọ́run bí òkú ti jẹ́ tọ́lọ́run pẹ̀lú àtìlẹyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ò ní gbowó lórí platform wọn ò ní gbowó ọ̀nà fún yín lágbára Ọlọ́run ẹ jẹ́ ká appreciate bọ̀dá láti ọmọ wọn ṣègbéyàwó wọn ṣèṣílẹ̀ wọn ṣèwúyè wọn fi wọn joyè wọn ti fún wọn ní political appointment gbogbo àwọn nǹkan yẹn ló máa tọ́ sí yín lágbára Ọlọ́run bó ti wù kó rí káyé òfin pamọ́ sí yín lọ́wọ́ wọn ò ní béèrè lágbára Ọlọ́run gbogbo ọ̀nà yín á máa là gbogbo tẹ́ bá ń dáwọ́lé á máa bọ́ sí rere ẹ̀ ní sàṣetì rere ẹ̀ ní máàmùbò rere ẹ̀ ní dààmú nú ayé gbogbo bí tẹ́ ti ga dé ẹ̀ ní fẹsẹ̀ ní débẹ̀ gbogbo bí tẹ́ ti wọ mọ́tò dé lágbára ẹ̀ ní ṣubú dànù búra láti ayé ò ní gbójú lọ́wọ́ yìí o wọn ò ní fẹ́ gbá fún yín ló jẹjẹ ayé ò ní so yín mọ́lẹ̀ bí ẹran ọ̀tún lágbára Ọlọ́run gbogbo bí tẹ́ níyèdè ẹ̀ ní tẹ́ńbẹ̀ lágbára Ọlọ́run gbogbo àwọn tó ń rí yín tó ń dùnú ẹ̀ ní rádà ìbúsẹ́kù lágbára Ọlọ́run gbogbo tẹ́ máa ṣe tẹ́ fi máa ṣàṣetì lọ́wọ́ gbogbo àwọn tó fẹ́ràn yín ọ̀run ò ní kárí ẹ̀ sí yín lágbára Ọlọ́run búra láti mo mọ̀ wípé bẹ́ẹ̀ bá gbọ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí pé ẹni tí wọ́n bá torí ẹ̀ bẹ́ẹ̀ tóun náà bá ní ajẹ̀bí mọ́mọ́ ló kó púpọ̀ tó bá jẹ́ kóun náà realize ẹ ti máa gbọ́ látàárọ̀ wọ́n ti torí pé wọ́n fún yín ní outcome àwọn nǹkan tó ń sọ ó jẹ́ nǹkan tó dùn yín púpọ̀ but mo tún wá fẹ́ kó yẹ yín wípé àgbà ló máa ń fara dà o and secondly ẹ wò ipò olórí rẹ wà ipò olórí òun lẹ wà ẹ̀dẹ̀ tí ń di orí náà lágbára Ọlọ́run ẹ̀ ní dìrù pẹ̀lú àṣẹ Èdùmàrè orí ni yín ẹ̀ ní dìrù ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní bùrìbùrì kẹwọ́ oúnjẹ lọ sílé ọ̀tá yín pẹ̀lú àṣẹ Èdùmàrè mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀yìn gbogbo ẹyin tí yóò bí Fábíyì block àbí tó ṣàṣemáṣe sí mo fi ọlá àlùbáríkà tó jáde nínú ọdún ìní mo fi bẹ̀yìn tọmọtọmọ ayé ò ní kọ̀dí àìmọ̀ṣe sí gbogbo yìí ayé ò máa ní náà nílẹ̀ gba ìbínú búra láti mo ń bẹ̀yìn ni nítorí pé kò sí bẹ́ẹ̀ mi ṣe máa bẹ̀ wọ́n àbí tí màá ti ṣàdúrà fún wọn tó máa dàbí tẹ́ ẹ bá yọ́nú tẹ́ ẹ bá sọ̀rọ̀ fáwọn èèyàn ayé ò ní kọ̀dí àìmọ̀ṣe sí yìí o gbogbo ibi tẹ́ ẹ ti mọ̀ ọ́n ṣe ẹ ṣe gan ọjà dàbọ̀. Hold on now. All right. Everybody. Take 1 minute. Okay.
sọ̀rọ̀ lára sí ni ẹ káàárọ̀ gbogbo lè àpò èso ṣé àríbọ̀dá láti ibi tí ọ̀rọ̀ jẹ́ fọ ẹ̀ tó dé generally báyìí. My own opinion ọlọ́mọdé ti tèmi èmi fi òpin ẹ fi ọwọ́ léran kẹ́ ẹ máa wọ̀ ní ọ̀rọ̀. Ibi tó bá tó stage báyẹn kẹ́ ẹ kọ́ mi fún wọn because there is no way like bí orúkọ yín láti ẹ máa ṣàánú. Kò sí gbogbo kọ́tẹ́ bá tó pé ẹ̀dá wọn lè ní àánú ṣíṣe wọ́n máa ṣọrí sí kiri ni. The little téèyàn bá ní àdá ẹ̀kọ́ ránṣẹ́ ẹni tó yẹ kó tó ní ìdíwà lórí platform yìí ká ránṣẹ́ sí wọn. Enough of pé kí wọ́n máa wá wọ́n máa ṣe because mi ní parọ́ fún yín wọ́n mi ó ṣeré bá ṣe ń sọ púpọ̀ ní orí platform nígbà tí gbogbo kìnìyàn tó ṣẹlẹ̀ lálẹ́ àná ti wà níbi òru ló máa jẹ́ lọ́dọ̀ tí ń lọ. Ara mi pọ̀ mo lọ bí iṣẹ́ báyìí ara mi dẹ̀ pọ̀ ìdí ẹ̀rìn nígbà tí kò gbọ́ ọkọ̀ tí ọmọkùnrin tó ń sọ síta ní ẹ̀nu ní ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ̀rọ̀ gbogbo bí prince àti yemai ọlọ́run ajẹ́ kálíbàríkà ọlọ́run ajẹ́ òjẹ́ sí gbogbo bẹ́ẹ̀ ṣe dúró fún bọ̀dá yìí lánàá àti bẹ́ẹ̀ ṣe dúró fún platform yìí lánàá ọlọ́run á dúró sí yìí prince àti yemai ọlọ́run á dúró sí yìí ọlọ́run á dẹ̀ ṣe gbogbo nǹkan títí yìí náà á ṣe nírọ̀rùn fún yín ẹ̀ẹ́rẹ́yàn tó máa jà fún yín nígbà tí àwọn ọ̀tá tó wọ́n bá dìde sí yín because those two people they really tried yesterday especially prince mo gbọ́ àwọn insult tí bọ̀bọ̀ yẹn tó ń pass sí prince but still tó dẹ̀ fi ọgbọ́n ṣe tinubu ti fẹ́ bí apọ́lẹ̀ àtúgbò ìpadà tinubu fẹ́ bí apọ́lẹ̀ ẹ̀bẹ̀ mo dẹ̀ pé kí ni kọ́ tó lè tó báyìí sójú lórí pé àwọn àjọ fèsì ìgbà tó mọ̀ pé òun lè dá ṣe lọ́jọ́ kìíní òun ní wá sí platform mi torí mo wọ́n ti pé gbogbo 80% àwọn followers ti gbọ́gbọ́ ìní orí platform yìí láti follow ẹ̀ lọ́jọ́ yẹn everybody ní ká follow ẹ̀ táwọn follow ẹ̀ táà ṣe é fi. ìgbà ẹni ò tí pé kò tí pé 1,000 tó fẹ́ ṣe live kò pé 1,000 followers. On that show that day bọ́dà láti àwọn on that show that day òun wá jẹ́ ẹ̀kọ́ tó wá bá èèyàn ní inú jẹ́ ní òbí bá lórí gbogbo rẹ̀ ó máa ní pé ṣó lóko tó o ní. ó ṣe ti fi ògbó yẹn ó ti fi wá gbogbo ọkọ̀ wá láti jọ rẹ̀ ó fi lọ́wọ́ ó ṣe fi ògbó yẹn ó fi wá ògbó nígbà tó o wá ògbó ó ṣe fi ògbó yẹn kó fi wá èèyàn nígbà tí o wá èèyàn ẹni tó bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa rántí ẹni tó bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa pàwọn kan wà tí wọ́n mọ̀ gbọ́ Yorùbá ní gbogbo wọn and the most annoying thing ni gbogbo bí wọ́n mọ̀ ṣe wá ń tẹ̀ wọ́n ìtòrò ìplatform yẹn lánàá bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló tó ń gẹ̀dùn tó ń ṣe oríṣiríṣi nígbà tí wọ́n kílẹ̀mù pé bọ̀dà láti ápò àrífà àti gbogbo wádìí rí pé wọ́n fi wọ́n bọ̀dà láti 2015 lórí Facebook ni mo ti ń tẹ̀lé bọ̀dà ìbọn bọ̀dà láti ò ní aṣáájá tó gbogbo báwọn èèyàn ṣe ń rò wọ́n ní àpò tó bẹ́ẹ̀ yẹn tó bá ti tọ́jú wọn wọ́n ti sọ tarípa wọ́n ti sọ fún nìyẹn wọ́n ti mú ọ̀nà kí ni kí wọ́n wá ṣiṣẹ́ àrífà yìí ti máa jọ bẹ̀rẹ̀ kó tó bá wù lè fi láìpẹ́ yìí. Now that's a great card. Ti Arifa ń bí lórí platform yìí, ìjọ tí Arifa fẹ́ dá owó, àwọn one of those people that calls that ìgbé Arifa kálẹ̀ ní tó wọ́n ẹ lọ sábùjá tàbí dágbére àbújá lórí platform yìí tó wọ́n ń bèrè owó mọ́tò lọ́wọ́ ọ̀pá. Àìgbọ́dọ̀ iná dé wọ́n wà ní lọ́tàdì ìjọ yẹn láti gba owó. Now you are now banking on that day. You know about it. Ìgbé àwọn ni wọ́n bàjẹ́ ọ́. Ìgbé kí ló dé sí wọn ò lè gbé ẹ́. Ìgbà tí káṣẹ̀ tó kọ́ ìbọ̀dà láti ọmọ láti gbé ẹ́. Torí mi ti àjọ mixing everything up down mo bára mi ò balẹ̀ ọlọ́run dára sí. Ẹni bí ẹ má bínú pé mo ti tẹ̀ sí kọ́ ṣe ilé ṣe látàárọ̀. Nígbà tí wọ́n sọ pé wọ́n rí platform gbọ́dọ̀ láti béèrè lẹ́tà lọ́wọ́ ẹ̀ publicly. Now wọ́n ní ó yẹ kó pè ẹ́ torí pé wọ́n mọ nọ́mbà ẹ̀ ní. Bọ́dà láti ṣe máa gbọ́ mọ́ lọ́jọ́ yẹn lóòótọ́. Wọ́n ìgbà tí wọ́n mọ̀ pé yẹ kó pè é ìgbà tí wọ́n wọ́n lẹ̀ tó fi lọ ṣáná sí láwùj kí ló dé tí wọ́n lóun lè tó bọ́dà láti dá ọ̀rọ̀ yẹn bí kí ló dé tẹ́tẹ́ disgrace bẹ́ẹ̀ kí ló dé tẹ́tẹ́ disgrace ti sí ọ̀dọ́ police bẹ́ẹ̀ yẹn ẹ ṣe máa bẹ̀rẹ̀ irú lẹ́tà yẹn yẹ kó wà láàrin ibi àti yín ni ókè máa ṣe short ẹ̀ sí máa send ẹ̀ sí àmọ́ ẹ tọ́jú ẹ má fi hàn anybody at least 2 heads can never be. Hold on. Yes, sir. Ṣé lẹ́tà yẹn tí mo béèrè jọ yẹn ṣé mo fi búyọ̀ mi ní àbí kò yẹ kí n béèrè?
gbogbo wa la wà ń bẹ̀ ó yẹ kí ẹ bèrè because ẹni tó yẹ tí ọba gbogbo wa lájọ ń ṣe nǹkan lóòótọ́ ìwọ ló wà lórí field and everybody appreciate you ìwọ ló wà lórí field ìwọ ló ń fojú fi gbogbo ìwọ ló ń wá títí sùn tó ló ń kọ lẹ́tà ọ̀ àwa náà ta wà ní kíní ṣé torí pé wọ́n káwọn èèyàn wà béèrè ní fífọ́ wọn kára ṣì béèrè lórí ẹyin wọ́n ìgbà tó ti tó kó on the wrong side nínú ẹ̀yẹ tó wọ́n sọ pé yẹ fún pé torí ní nǹkan tó sọ pé ṣe nìyẹn prince ò kàn ṣàlàyé fúlẹ̀fúlẹ̀ fún yín dáadáa rí ó ní kó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ ó yẹ kó pè ó ní pé ṣe bí bẹ́ẹ̀ mọ nọ́mbà ti tù ú. ìgbà tí bọ́lá tí ò wá gbọ́ mọ́ yọ̀mí tó bá ń pàtàwọn followers rẹ̀ torí ìwọ náà fi òdìkó òdìkérò lọ bí olóòtú ní followers ìgbà tí bọ́lá tí ò mọ̀ láti ẹ bá a ṣe ní ṣókí ẹjọ ẹ bá a ṣe ṣókí. ẹ má bínú sà ẹ má bínú ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù tí yóò bá ní kéèyàn máa mọ èèyàn ní kúrò òfin lérè tí gbogbo ẹ lọ ó yẹ kí wọn náà kó bọ̀dọ̀ láti wọn lè gbẹ́ni ẹ̀jẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa ṣe fún ọgbọ́n bọ̀dọ̀ láti ò mọ bí arífà bó ṣe gbogbo underground tó ń ṣe platform yìí àmọ́ nípa underground anything àmì orí bọ̀dọ̀ láti rí bọ̀ I can vouch for him láàrin yẹn ìpàdé smart does not know how Arifa does his thing because two things tó sọ pé ṣe nìyẹn now to cut it long láti random torí ọ̀dà tí bọ̀dọ̀ láti I think at this time and point you don't expect any apology from him because he is not remorseful. He did not admit that he has made some utterances tó jẹ́ pé òun ò rọ́tọ́jọ́ ọ̀la kò rọ́tà tẹ̀yìn wá. èmi ò expect apology látọ̀dọ̀ ẹ̀ kó ní kálukú tó sáyẹ̀. Don't expect it. So please, we will support him from afar. We will support him because we will support him because olúwa lórí field àti 2 years plus láti bẹ̀rẹ̀ kò sẹ́nibọ̀dì tó lọ sórí field bí ìyọ̀mí. and iṣẹ́ bá gbé dání iṣẹ́ tó yìnbọn káwọn èèyàn wà lórí field ni òun nìkan ló wà lórí field. So we will support him and we will do everything but please ẹ wà careful kẹ̀dẹ̀ mọ kíní ẹ jẹ́ kó tán síbẹ̀ ẹ jẹ́ kó tán ẹ̀yìn ọlọ́run wọn ní fẹ́yìn lẹ́gbẹ́ òṣì àwọn onímọ̀ bá àná ọlọ́run pàdé ojú ò ní tì í. Thank you very much. Thank you. K-Crown Bano ẹ bá bínú. Okay, brother sir, everybody. Good evening, everybody. Panel section and comment section. On this matter, but then confess on it, as a matter of fact, it's a try. Sherry, go need everybody is celebrity ni lọ́dọ̀ tiẹ̀. In your own field, your own way, you are a celebrity. Because any àwọn èèyàn tó yẹ pé wọ́n gbàgbọ́ nínú yín, any àwọn èèyàn tó yẹ pé wọ́n tì yín lẹ́yìn, tó ń ṣe dára fún yín, tó dẹ̀ respect yín, tó adore yín, tó nífẹ̀ẹ́ yín. Ẹni tó bá ti ní irú àwọn èèyàn ẹ ní ẹ̀yìn ẹ̀ celebrity ni. Kò kí wá pé kéèyàn máa kọrin, kéèyàn máa act, or kéèyàn máa ṣe kinní. So ẹ kọ́ mọ̀ pé ẹ̀yin náà ẹ dẹ̀ dúró rí. Now another thing tí máa sọ ni pé èmi ò ní pé kẹ má bínú o ọ̀kẹ́ bínú o because ṣé mọ̀ ẹni tí ò bá ti sọ̀rọ̀ sí kò ní mọ bó ṣe máa ń rí. àwọn tí mo gbọ́dọ̀ mọ̀ pé gbogbo wa ní platform yìí kò sí ẹni tí ó yẹ pé wọ́n ti sọ̀rọ̀ rí sí nílé ayé yìí but ó wá depend lórí ọ̀rọ̀ tó wá sọ sí ẹni yẹn kí ẹ máa fi ní pé okay ṣé kí n dáríjì ẹni yìí. Or kí n gba apology or kí n má gba apology. Now, what they máa sọ ní pé bàbá tèmi ni pé you can accept the apology. You don't have to demand for it because ọmọ mi ọ̀yàn wà tó yẹ pé ṣe bá apology lọ fẹ́ ni. Ẹ jẹ́ fún apology náà and that is all. Wọ́n ní sọ ọmọ ní pé ọmọ sọ ọmọ òwe kan ní Yorùbá wọ́n pé ẹ̀bẹ̀ là ń bó ṣìkà all those kind of things. Ọkọ̀ máa sọ but ọ̀rọ̀ tó ti sọ jáde bí ẹ̀yin ni. So pé tó bá fẹ́ nípa apology yẹn kọ́ fi Silent Foundation lẹ́tà ẹ̀dẹ̀ nìyẹn kọ́ sínú pépà pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ yín àwọn tó ti insult tó ti tó ṣéèdì fún sí rádà tó ti tó ṣéèdì sí àwọn bí ọmọ mi Adéwùmí and the rest yẹn tó àtọ́ ti sọ̀rọ̀ kọ́ síbẹ̀ ẹ pé kọ́ apology kọ́ lẹ́tà ẹ̀dẹ̀ nìwọ̀n yẹn kọ́ bóyá because ọ̀rọ̀ èèyàn wọ́n ti fi bàyàn jẹ́ tó ti sọ̀rọ̀ sí yàn
èèyàn mọ tó yẹ máa dìde lọ́la so that anything that happens later in life nothing that bigger is seeing the truth or not. So tó bá kọ irúkọ bẹ́ẹ̀ yẹn láti síta bẹ́ẹ̀ náà bá ní lọ everybody bá pé no matter what ẹni ẹ bá sọ tó bá tẹ̀lé ní pé ó fẹ́ affect èèyàn because ọ̀rọ̀ máa affect èèyàn ní lọ́jọ́ iwájú àbáfọ̀ pé wọ́n ní bó ti bẹ̀bẹ̀ but ẹni tó bá fẹ́ gbọ́ lọ́la kò ní ní pẹ́ pé ó ti bẹ̀bẹ̀ náà ní but you have to have that proof. So it's not just coming out to say apology. Let him just get out. Àwọn àti àwọn tó ti sọ̀rọ̀ sí àwọn tó jẹ́ pé láwọn tó jẹ́ pé kí ètò yẹn kọ́ sọ̀rọ̀ sí tó ti sọ̀rọ̀ sí kọ́ apologize lórí ẹ̀ and that is it. And you do whatever from afar. No, that is my own submission. Thank you. Arifa ńlá jogún. Ẹ káàsán sá. Ẹ kú àtàrà sá. Arifa o, mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀ ní ọ̀bọ̀ yóò lè dáhùn. Hello. Ṣé ò ń gbọ́ mi? Ìyá mo ń gbọ́ yín báyìí, mo ti ń gbọ́ yín sìn. Mo fẹ́ béèrè àwọn question. Ẹ káàsán sá, ẹ kú àtàrà. All right sir, màá dáhùn tó ká jẹ́ tí mo lè dáhùn sá. Wá ǹjẹ́ mo mọ̀ ń pa underground àti bẹ́ẹ̀ ṣe lọ s'Àbújá? Ṣé mo mọ̀ ń pa underground tẹ̀ ń ṣe? Ṣé mo mọ̀ ń pa ìjẹ́ carry me along? Ìjẹ́ involve mi nínú underground tẹ̀ ń ṣe? First of all, ẹ jẹ́ kí n ṣe yẹn bí disclaimer. Kò sí anytime àbí ọjọ́ kan tó lórí ẹbí rán Arifa lọ ṣe anything rí. You understand? Anything tí n bá ṣe, I am responsible for it and I stand by it. Ìgbà míì èmi á rò pé kí n ṣe ó dáa, ó lè result sí error and I will stand by the error. Okay, mistake tí mo ṣe lélẹ̀. But pé olórí ẹbí ló rán Arifa lọ s'Àbújá àbí nǹkan kan, no. Mo rí move yẹn bí nǹkan tó lè progress, tó lè help movement and I decide to do it. So there is nothing like olórí ẹbí ló rán Arifa ní anything. Ẹjọ́ nítorí ìtọ́lọ́. And concerning the underground, àwọn tó ń ṣiṣẹ́ wọn kò sí host kankan lórí movement yìí tó raise one kobo fún wọn rí. Kò sí host kankan anywhere tó raise one kobo fún wọn rí. So olórí ẹbí know nobody, ẹnìkankan ò dẹ̀ mọ̀ anybody. Olórí ẹbí ò dá kankan pọ̀ pẹ̀lú anybody. That's just it, sir. Thank you very much for that. Give submission. Probably, but okay. Arifa ṣe sọ̀rọ̀. Ẹ ṣe gan sir. All right. Brother, àti ẹjẹ́ kí n sáré give submission. Onílé alọ́ba. Fẹ́ lọ ṣiṣẹ́. Brother Láti, èmi máa bẹ̀ yín bí gbogbo èèyàn ṣe ti ń bẹ̀ yín. Ìkan tá a dẹ̀ fi ń bẹ̀ yín ni pé nǹkan tẹ́yìn gbé sọ́wọ́ ojú kan tọ́mọ ẹlòmíì gbé sọ́wọ́. Àwọn ẹlòmíì gbé nǹkan tìbí sọ́wọ́ but ọjọ́ ọ̀la wà lọ́wọ́ títẹ̀yìn. Ìdí tí gbogbo èèyàn fi ń bẹ̀ yín nìyẹn. Because tẹ́ bá bínú ó tó bẹ́ẹ̀ kẹ́ bínú. Orí platform yìí kọ́ náà wọn kan tó ti dìde tó ti bú yámayàmá káàkiri ṣe gbogbo ẹ̀. Àkìtàn ní lóòótọ́ ẹgbẹ́ ìpín yẹn ẹ rárá gbà dáadáa. But a máa bẹ̀ yín ni nígbè kẹ́ má bínú. Kọ́ tó bá ń Yomi kó máa sọ ní platform ẹ̀ kò kàn yín o torí ibi tẹ́yìn ń lọ ó ju ibi tóun wà lọ. Ẹ tó bá dẹ̀ ti ní foresight tó ti mọ̀ pé ibi tóun lọ ó jìnà kò ní jẹ́ kí ẹni tí ò ní kankan lọ́wọ́ kó gba tọwọ́ òun dànù. Ẹ fi Yomi sílẹ̀
ó apologize o kò apologize kò kàn yín ọkàn ni kẹ́ máa wò ìkan tẹ́fẹ́ báwọn èèyàn ṣe fẹ́ di nílámọ́ yín lọ́wọ́ òun ni kẹ́ máa rò wọ́n sọ fún yín pé tí wọ́n bá ní wọ́n ń pèèyàn joyè àbọ̀ ń fìyàn jọba wọ́n lè fi jọba because a lot of people ń ti ara yín dìde a lot of people ń ti ara yín kọ́ ọgbọ́n a lot of people tí ò ní làákàyè tẹ́lẹ̀ wọ́n wá sọ́dọ̀ yín ọ̀dẹ̀ tó ní làákàyè that's why táwọn èèyàn ṣe ń bẹ̀yìn tẹ́ bá dẹ̀ ń bínú ìbínú kẹ̀dẹ̀ rèé ire tó wà lọ́ọ̀kan ló máa fẹ́ gbàdà lọ ìtòrí ẹ̀ la ṣe ń bẹ̀yìn pé kẹjọ ẹ má jẹ́ kọ́wọn tí ò ní kọ̀ọ̀kan tó máa fi gbà kan lọ́wọ́ yín ẹjọ́ bọ́dà láti gbogbo ìbínú tẹ́ ti bí látànà ó ti tó ẹjọ́ torí Ọlọ́run ní kò ṣe pé mò ń bá Yọ̀mí bẹ̀bẹ̀ torí pé ọjọ́ ọ̀la tó wà lọ́wọ́ yín mi ìfẹ́ kó sọnù and mo lè gbàdúrà gbogbo ẹ̀dá tó bá jókòó ní kọ̀kọ̀ torí mi gbọ́njọ Sunday tó sọ pé ní platform méjì náà fẹ́ bí wò ọ̀dọ̀ olórí ẹbí àti paparano ṣùgbọ́n tó bá wá jókòó tí ó bọ́ lẹ́nu obìnrin tí ẹ̀jẹ̀ kan ara ẹ̀ nígbà tó ń bọ̀ sílé ayé tó wá jókòó ìkọ̀kọ̀ tó wá ní kóun fẹ́ da platform yìí agbọ́rọ̀ náà bílẹ̀ ṣe mọ́ ìbànújẹ́ bá wọn mọ́ tí ilẹ̀ ṣe ń wọ̀ ìbànújẹ́ bá wọn wọ̀ ní lágbọ́rọ̀ náà wọ́n bá pé wá wọn ní pé lọ́lé gbogbo ẹni tó bá dìde aburú sí aburú á máa jẹ́ tiwọn ní gbogbo ọ̀nà ni gbogbo ẹni tó bá dùn wọn á da platform yìí rú ọ̀run á fi ẹni yẹn làkàlàkà á fi ṣe àtẹ̀gùn fún yín á fi òun ẹni yẹn ṣàtẹ̀gùn gbogbo bí tẹ́ ẹ lọ wọn ò ní rí bíbà yìí di dàrú ọ̀nà yóò dẹ̀ ní dàrú ojú ò dẹ̀ ní tì wọ́n ẹ ní sọmọnu ẹ ní fọmọ ṣe justice gbọdá láti ẹ ti rí nígbà tí wọ́n bá pè yín yín pé àwọn fẹ́ fún yín ní. Máa sọ̀rọ̀ náà. Nígbà tó fi wá pè yín wípé àwọn fẹ́ fi yín jẹ. Nígbà àwọn fẹ́ fi bọ̀dá láti ṣe olórí ní ilẹ̀ Nàìjíríà gbogbo àwọn tó wá jẹ́ ọ̀tá yín wọ́n máa lanú lẹ̀ báyìí ní àgbàdo hà lọ́nà máa ti sìn wọ́n lẹ́nu. Platform yìí ò ní bàjẹ́ o gbogbo àwọn tó ń ṣe mítìnì ọ̀sán gan ẹ ní pé lọ́lé o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mítìnì òru lórí ìbọ̀dá láti ẹ ní pé lọ́lé gbogbo bó ṣe fẹ́ bí platform yìí wó Ọlọ́run wà nígbà fún yín tẹ́ bá ní pé máa bí wó ẹ̀yin náà máa bí wó lágbọ́rọ̀ Ọlọ́run àwa ò wá báyàn jà o àwa ń sọ wípé kọ́m fi bọ̀dá láti sílẹ̀ a lot of people ló ń bú bọ̀dá láti wọ́n wá síbí báyìí wọ́n á gbowó fún wọn wọ́n á ṣe gbogbo ẹ̀ fún wọn wọ́n á bọ́ sẹ́yìn wọ́n á tún wá lọ máa bú bọ̀dá láti tẹ́ bá ti ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ kí eléyìí di last time tẹ́ máa ṣe mi sọ̀rọ̀ sí Yọ̀mí o mò ń sọ̀rọ̀ sí everybody generally ni because a lot of people ló ti bú bọ̀dá láti lórí platform yìí wọ́n náà wọ́n rárá bú fún ni àwọn rárá bú fún ni ẹ máa ti bọ̀dá yìí dìde ẹ máa tara ẹ̀ dìde èèyàn ṣe ń gé ìka tó fún lóúnjẹ jẹ báyìí ẹ máa tara ẹ̀ dìde ẹ máa sọ pé ẹ ṣáà ẹ rárá bú fún níjọ́ tẹ́ bá ti rárá bú fún lórúkọ Jésù wọ́n ṣe máa rárá bú fún gbogbo generation yìí nìyẹn ẹ ní bọ́nú èkó ẹ dẹ̀ ní bọ́nú èkó gbogbo ẹni tó bá ní pé gbọ́rọ̀ láyẹn má dìde lórúkọ Jésù ó máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ dìde lágbọ́rọ̀ Ọlọ́run bó dẹ̀ ṣe máa rí nìyẹn so I rest my case o mo mẹ́nu tí wọ́n bí bẹ́ẹ̀ lọ. All right, thank you. Hello, Nile. There is God. Sorry. Okay, you can talk, sir. Go ahead. Okay, mo kí everybody tó wà lórí platform yìí. Nǹkan tí mo kọ̀ rí bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ ni pé bọ̀dá láti ní kọ́ wà very careful. This is not the first time tí Yọ̀mí máa ṣe. Most of the people àwọn kan wà lórí black app yìí olórí burúkú ló pọ̀ jù ní wọn. Tọ́ bá ní ìdí owó á sunkún wá bọ̀dá láti lẹ́yìn behind the camera á sọ̀rọ̀ fún wọn. Àwọn náà á wò pé òkè owó fẹ́ sòótọ́ fún àwọn nìkan kí wọ́n gbà. Á gbà wọlé á gbowó fún lẹ́yìn tó wá gbowó fún àtúmọ̀ àgbà gbogbo géèmù tó ń play nísìn wọ́n ní ìdòwò ni. Kọ́ lọ sí platform tí ẹgbọ́n ti ń bú wọn yẹn kọ́ lọ gbowó fún onítọ̀hún náà. Because ó ṣe fún Moses pẹ̀lú Yèyé Kúdí àwọn èèyàn sọ pé wọ́n ní pé wọ́n pa táwọn èèyàn náà mọ̀ ni. The same ló ṣe fún ọlọ́run sọ fún ọbẹ̀ nìkan tó kọ́ má gba owó kọ̀ọ̀kan fún anybody kọ́ support pé pọ̀ àwọn support ẹ̀ tọkàntọkàn ẹ wo gbàtọ́ náà fẹ́ ṣe rally wọ́n láti gbowó fún bíbá yìí náà ṣé wọ́n láti mọ̀ kó tún àwùjọ yẹn ni. ṣé wọ́n ti mọ̀ kó tún àwùjọ yẹn ni. àwọn bèbè ló wà ọ̀rọ̀ yìí sọ̀tún bàbá láti orí platform ìjọ yẹn ẹ̀ tó wà wẹ̀
ọ̀ ìsọ́ọ̀tì wọn gan mọ̀ bó ṣe máa travel ni ọ̀ sẹ́ǹdì owó ti tán ó dẹ̀ travel kò pọ̀ wọn kò sọ nǹkan fún wọn the same thing ló tún rápò nísìn èmi believe pé bọ́lá láti ọ̀ṣọ́ ọmọ kékeré kọ́ sí pé wọ́n lọ mo ṣòdì kọ́ sí pé wọ́n lẹ̀ èèyàn gbọ́ máa lò wọ́n kó máa sọ ẹ́ níyà kó máa ṣẹ́jú bí iná China tó wá sọ̀rọ̀ tó ṣẹ́jú kó máa ṣẹ́jú bí iná China kó lọ gbómi ọba tó fún òun lòun mọ̀ tòun lọ wẹ́wẹ́ bí ti kó lọ máa gbówó bẹ̀ káàkiri náà àwọn tó mọ̀ àwọn tó ní ṣẹ́ jọjọ́ wọ́n ṣe mọ́ kọ́ tó fi sùn àwọn tó bẹ̀bẹ̀ fún àwọn accepted bẹ́ẹ̀ ní platform yìí o kò ní ìdí ẹ̀ mọ́ kó máa fọkàn tán lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń support káàkiri tó ń bẹ̀bẹ̀ ọ́ ní ìdòwò nìyẹn ó ní ìdòwò nìyẹn kó má gba owó kankan fún anybody ìdí wọn aláàjì àṣọbí òkú jẹ kó nígbà bọ́ lọ́mọ kó lọ sí òkú ẹ̀ kó lọ sí òkú ẹ̀. It's all right, sir. Let's go. It's all right, sir. Thank you. Ẹ ṣé gan. Thank you. Ẹ jọ gbogbo lé mo fẹ́ béèrè ìbéèrè kan torí ìbéèrè yẹn ti ń kọ mí lóminú ní ẹnujọ́ mẹ́ta yìí nígbà tí gbogbo rògbòdìyàn ìṣẹ̀lẹ̀ lọ́tún lósì níwájú àti lẹ́yìn. Bọ̀ kí n tó béèrè ìbéèrè yẹn mo kàn fẹ́ fi nǹkan kan àkàjúwe. Ẹ jọ mo fẹ́ kẹ́ lísìn sí àkàjúwe tí mo fẹ́ ṣe dáadáa. Mo ti níyàwó nílé. Ọkọ mi wá sọnù. Ọkọ mi sọnù. Mo lè níyàwó nílé. Wọ́n wá ń wá ọkọ mi. Kid boss ń bá mi wá. Damlog ń bá mi wá. First lady ń bá mi wá. At the long run, Kid boss àti Damlog bẹ̀rẹ̀ ìjà. First lady àti Kid boss bẹ̀rẹ̀ ìjà. Ẹ jọ̀ọ́ kí ni special interest tó wà nínú ẹ̀ táwọn yẹn fi ń bára wọn jà lórí ọkọ mi tó sọnù tó jẹ́ pé ìyàwó mi ló wúlò fún mi? Kí ni special interest yẹn? Now, my direct question is this. Kí ni special interest tó wà nínú ọ̀rọ̀ yìí? At least tí nǹkan bá sọnù tí mò ń wá tí mo wá ríyàn tó support mi láti wá ó yẹ kó jẹ́ nǹkan ìwúrí fún mi láti welcome ẹni tó fẹ́ bá mi wá kájọ wá. Why tó fi jẹ́ wípé tí àwọn méjì bá ti parapọ̀ lórí kíní yìí pé wọ́n ń wá nǹkan wọ́n máa padà bára wọn jà ní kí ni special interest tó wà nínú kíní yẹn gangan tó padà result sí ìjà láàárín àwọn méjì or mẹ́ta tó sọ wípé wọ́n ń wá justice tó sọnù. What is the special interest? Because yes sir. Bàtà yìí fìdí yẹn o. Àbẹ̀ tí ó pé wọ́n yàwó yìí lára. Okó yẹn lọ, ó jẹ́ ìyíṣì kan ní. Ọ̀rọ̀ yẹn bí pé tó bá tó àsìkò gbogbo ẹ̀ máa tajú wa lọ. Ààyè bọ́ síta láti máa wákọ̀ tí ò sọnù kiri. Gbogbo ẹ̀dá ìjọni nínú ìdá àkọsílẹ̀ ìjọni nínú. Onílé àti Damlog àti Keyboard àti first lady tán bá yín wá kiri in the first place before kan tó jà. Question ti wà ní pé ṣé wọ́n ti jẹ́ bẹ̀ ni láti jẹ́ bẹ̀ rí ni tán fi wọ́n bá yín wá kiri àbí kí ló dé táwọn wá kiri fún yín bọ́ọ̀ tí ẹ bára wọn jà. Bí náà kan sọ̀rọ̀ àwọn ìjọba tí ó kò yẹn nìyà. Ṣé mo lè dá yín lóhùn question yẹn tí ò bá yé yín? Tí ò bá ṣe pé wọ́n ní personal interest nínú oko yẹn wọn ò ní máa jà sí. Tí ò bá ṣe wọ́n pé àtijọ́ àmúni àti múni àtijọ́ àti múni. Ẹ máa gbọ́ káṣá lè sọ pé èmi ni mo get justice. Mi ò rí nǹkan tó yẹ kó fàjà nínú gbogbo nǹkan tó wà nílẹ̀. Mi ò rí nǹkan tó yẹ kó fàjà. Èèyàn kan ò lè ń jà wá dé. Èèyàn kan ò lè wá kíní. Èèyàn kan ò lè wá. Kò possible because ó dìbò gan, ó gùn gan. Kọ́ṣà lè sọ wípé èmi ní nǹkan tí mo rí mẹ́. Which is not it's not ought to be like this. Báwo ni wọ́n fẹ́ mú spending, wọ́n fẹ́ mú Dàmọ́lá, wọ́n ti mú àwọn méjèèjì. Kí ló fàjà nínú èmi ni mo mú, èmi kọ́ ni mo mú. Let's move on now. Káró aṣọ ìdímáṣọ, káró aṣọ mọ́jì, kí ni sáà má ti gbófo? Kí ló wá fa wàhálà tó tó yìí? Kí ló fọ̀rọ̀ tó tó yìí? Kí ló fa gbogbo rògbòdìyàn yìí?
kí ló fa gbogbo ìpè, kí ló fa gbogbo ká máa ṣépè fáwọn tá a mọ̀ pọ́n tí ń ṣiṣẹ́ takuntakun bọ̀ látẹ̀yìn, if not for self-glory. So reason behind the question tí mo béèrè nìyẹn. Owó ni kókó, up to you now. Yeah, thank you. Ẹ ká sọ ọ́n bẹ̀rẹ̀ láti onídé Prince Damlog Just God first day mo kí gbogbo ilé àti gbogbo ẹ̀yin yá wa ní commenters mo kí yín. Àkọ́kọ́ náà bọ́dọ̀ àti mo bá yín dúpẹ́ lórí àwọn tọ́lọ̀ fi sí igi lẹ́yìn ọgbà yìí. Because ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ìjẹta sí àná láwọn tó súnmọ́ yín tọ́rọ̀ náà tábà tó bá jẹ́ pé ní àwọn tó wá tábà yẹn àwọn gẹ́gẹ́ náà tó wá ń wá sókè láti máa pẹ̀tù sí yín lọ́kàn. Àwọn ọgbà gidi lẹ ní ìbọ̀dọ̀ láti mọ́mí bírin ni o mọ́mí adéṣídà àti gbogbo ẹ̀yin ìyá ìyá ọlọ́jẹ́ yìí náà jẹun wọn pẹ́ ẹ ṣe ká dúpẹ́. Bọ́dọ̀ láti